gbé tuntun dé. èrò aráyé lónìí. bọ́ọ̀rù bayọ̀ lókè àgàbà ní àtúndé o. èrò aráyé lónìí. àwọn ìròyìn lóríṣiríṣi láti inú ìwé ìròyìn. èrò aráyé lónìí. làwọn ará ìlú ń sọ èrò sí lóríṣiríṣi. èrò aráyé lónìí. àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. èrò aráyé lónìí. ó tún ti yá o kájọ gbádùn ètò yẹn ó yá. èrò aráyé lónìí. 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 wọ́n ní adé orí báyìí ni a fi mọ bá ọ ìlẹ̀kẹ̀ ni a fi mọ ìjòyè tìrótò ti pèlè ńlá fi mọ àwọn olórí àti ìyálòde láàfin ètò àtàtà ètò tó pójú owó ètò tí ò lẹ́jà ń bá kan nú òun náà ni wọ́n fi dá wa mọ̀ níkànnì Jígí Alára torí pé àwa gan la lára àwa là ń gbàràdá lọ́wọ́ ẹni tó lára tí òun lò ní ìkànnì Jígí Alára wọ́n tún kí gbogbo wa o níbikíbi tí ẹ bá ti ń láǹfààní àti máa wò wá káàkiri àgbáláyé wípé ẹ tún kó àmójúbọ̀ àwa o ní orí ètò Kókó Inú Ìwé Ìròyìn èyí náà ní ọjọ́ 5 nínú oṣù kejì ọdún 2024 mo tún kí gbogbo wa o káàbọ̀ sórí ètò ọ̀hún ní kọ̀ọ̀kan èjèèjì Olúwaṣeun ló kọ tí èmi ń jẹ́ o Adéoyè ló kọ bàbá tó bí èmi lọ́gbọ̀n mo tún kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí gbogbo àtúnjọ ṣe ti gbogbo ẹ̀ tí gbogbo tún kan sí lórí ètò tòní náà ni èmi nìkan wá kán ni mo wá sóde ẹ ti rí wọn náà látàárọ̀ bó tiẹ̀ ṣe pé òtútù bí ọyẹ́ náà ní í ṣe wọ́n bóyá bìsì ní ká pè àdúgbò ní báyìí gbogbo tó bá rí kó fún ṣe ebi ní sí ọ ní àbóyẹ kọ́ parọ́ o tiẹ̀ mọ̀ etí sí ọ ní gbogbo ẹ̀ ọ̀rọ̀ yẹ́ ìlú tiẹ̀ mú mi tiẹ̀ fẹ́ kí a tiẹ̀ tún sáré gbára wa yàn lò lórí ètò lónìí torí pé nílùú Ìbàdàn ní àná ọjọ́ ìsinmi lágbègbè kan agbègbè Ṣàngó ní ọjà tó wà níbẹ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà kan ó ṣẹlẹ̀ níbẹ̀ gbogbo a sì mọ̀ pé àsìkò ọyẹ́ báyìí àwọn ilé ìwà máa sọ pé kéèyàn wà kẹ́fù nípasẹ̀ iná à ń fi iná sílẹ̀ bẹ́ẹ̀ bá kó ṣọ́ọ̀bù yín ẹ̀rí pẹ̀lú gbogbo iná tó yẹ kẹ́ pa ẹ̀pá bẹ́ẹ̀ bá fẹ́ kó lé ẹ̀tàn fíríjì ẹ̀tàn gbogbo ẹ̀lẹ́ ẹgbìyànjú kẹ́ pa torí pé àmọ̀ ìgbà tí iná tí ó lè ṣẹyọ níbikíbi látọ̀dọ̀ àwọn amúnáwá ó ṣeé ṣe kó jẹ́ pé bóyá àṣìṣe gbà mí ó lè fa kí inú àbàdì kó wá eléyìí lè fa ìṣẹ̀lẹ̀ náà gbogbo nǹkan tí ó bá lè ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà lásìkò tó jẹ́ pé gbogbo ẹ̀ máa ń fẹjú kẹ̀kẹ́ yìí ẹ jẹ́ ká gbìyànjú o ẹ jẹ́ ká dẹ́kun ẹ̀ iná ò ní jó wa kò ní jó dúkìá kò ní jó ọmọ kò ní jó nǹkan kan tí ó jẹ́ tiwa ní agbára Ọlọ́run ọba mi Èdùmàrè ẹ jẹ́ ká jẹ́ kí ètò tòní kó ṣe kí ni kó gbìnàyà o bí ìṣe wa lórí ètò Kókó Inú Ìwé Ìròyìn inú ìwé ìròyìn Blueprint tí ó jáde fún tòní ní èmi ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìròyìn ìwé ìròyìn Blueprint àti ìwé ìròyìn The Daily Times náà ni ó wà lọ́dọ̀ tèmi lọ́dọ̀ tí ẹ ń kọ́. bí ṣe mo tiẹ̀ jẹ́ ń dárúkọ mi èmi náà padà dárúkọ tèmi kí n tó bẹ̀rẹ̀ ìwé ìròyìn ti tọ̀dọ̀ mi náà orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ ìwé ìròyìn méjì òun ló bẹ́mi náà wá sóde fún tòní mo níwèé ìròyìn Tribune àti Leadership ní ọwọ́ mi mo ti rò pọ̀ yẹ́ ní ọ̀pọ̀. tàwa lọ yẹ fún gbèjà àtẹ̀sẹ́wọ̀ tó kàn gbogbo ẹ̀ tó ní ẹni tí rí fìlẹ̀ gbọ́dọ̀ tó sọ̀wọ́ kan òtútù. o fẹ́ sọ̀rọ̀ sí fìlà mi ni inú sì ti ń bí. wọ́n á yẹ bọ́ sọ̀wọ́ kan òtútù. inú ti ń bí fìlà mi bó ṣe ń sọ̀rọ̀ sí fìlà mi. ó ti dá múra sí i. ẹlẹ́gbẹ́ tó gbìnà ya inú ìwé ìròyìn Blueprint ni màá ti kọ́kọ́ mú kókó àkọ́kọ́ gbogbo alamọ̀ pé ọjọ́ àbámẹ́ta sátidé tó kọjá ni àwọn ìdìbò ìrọ́pò rerun election àti by election àti àtúndìbò tó jẹ́ rerun ó wáyé láwọn ìpínlẹ̀ bíi mẹ́rìndínlọ́gbọ̀n ní orílẹ̀-èdè wa Nàìjíríà nípínlẹ̀ Yobe wọ́n ní àwọn agbésùnmọ̀mí wọ́n ṣe ìkọlù sí ibùdó kan tí wọ́n ti ń ṣe ìdìbò ọ̀hún o wọ́n sì ṣe kí ni wọ́n gba ẹ̀mí èèyàn méjì níbẹ̀ ojú ewé kìíní nínú ìwé ìròyìn Blueprint tó jáde fún tòní ni mo ti rí kókó ọ̀hún láàárọ̀ òní o. ní ìwé ìròyìn Tribune òun lèmi ti máa kọ́kọ́ máa fa kókó àkọ́kọ́ yọ láti ọ̀dọ̀ tèmi wọ́n ní àwọn ọ̀dọ́ apá àríwá ti dá àwọn ẹgbẹ́ àgbà ìpínlẹ̀ Katsina lẹ́kun lórí bí wọ́n ṣe ń tako ìṣèjọba ààrẹ Tinubu. nínú ìwé ìròyìn Blueprint tí yóò wà lọ́wọ́ tèmi náà àjọ ìlera àgbáyé World Health Organization ni wọ́n ti
wọ́n ti predict o wọ́n ti sọ síwájú pé kí ọlọ́run kó ṣàánú wa wọ́n ní tá bá fi rí ọdún 2030 báyìí ọlọ́run jẹ́ kí àìsàn ṣe wá o wọ́n ní ibi mílíọ̀nù kan àwọn èèyàn ní àìsàn jẹjẹrẹ ni yóò bẹ̀rẹ̀ sí ní gbẹ̀mí wọn ní ilẹ̀ adúláwọ̀ lọ́dọọdún bẹ̀rẹ̀ láti ọdún 2030 ànírógun àìsàn tàbí àrùn tí ò lóògùn nílẹ̀ yìí àtòkèrè. Inú ìwé ìròyìn Blueprint tó jáde fún tòní ni àjọ àgbáyé ti ń sọ̀rọ̀ nípa àrùn jẹjẹrẹ o kí ọlọ́run kí ó ṣàánú wa náà ni. Ìṣàkóso olú ìlú ilẹ̀ wa Àbújá Federal Capital Territory Administration FCTA ti fún àwọn òǹtajà lọ́jà Gwarimpa ní ìwé kí wọ́n kúrò níbi tí wọ́n wà. A máa ṣe ìgbédìde iléeṣẹ́ tí wọ́n ti ń pèsè irin tútù tí ó fìdí kalẹ̀ sí ìlú Àjàòkúta mo lè ṣe. kọ́ ṣe pé wọ́n ló fẹ́ fi iléeṣẹ́ lélẹ̀ òun jẹ́ ìbéèrè. iléeṣẹ́ tí ń pèsè irin tútù ìjọba àpapọ̀ ní láàrin ọdún mẹ́ta péré o iléeṣẹ́ yìí Àjàòkúta steel rolling mill wọ́n ní yóò tún gbìyànjú padà ní orílẹ̀-èdè wa Nàìjíríà kí Ọlọ́run ṣàánú wa ara àwọn iléeṣẹ́ tí ó yẹ kí ó wà nípò lórílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ rẹ̀ tí a fi ní sọ pé à ń sọ pé à ń jápa à ń ṣe gbogbo ká nílò àwọn iléeṣẹ́ báyìí tí ìjọba àpapọ̀ tí wọ́n ti pèsè lọ́jọ́ tó ti pẹ́ tí gbogbo ẹ̀ ti wá dẹnu kọlẹ̀ báyìí ká ní gbogbo ẹ̀ wà nílẹ̀ báyìí tí gbogbo ẹ̀ ń ṣe dáadáa kò ní sígbà wọn wá ń jápa lókè òkun nǹkan padà bọ̀ sípò àìníṣẹ́ àìṣe gbogbo ẹ̀ yẹn yóò tún dínkù láwùjọ wa ìjọba àpapọ̀ ló ń sọ̀rọ̀ yìí pé láàrin ọdún mẹ́ta o àwọn ó ṣe ìgbédìde Àjàòkúta steel mill ní orílẹ̀-èdè wa Nàìjíríà inú ìwé ìròyìn Blueprint tó jáde fọ́tò ní àkọlé ilé ìwà láàárọ̀ òní. Ọlọ́run bá wọn ṣe. Àmín Ọlọ́run bá wa ṣe ṣé ìwé sọmọ Nàìjíríà ni. ọmọ Nàìjíríà ni sọpá rẹ ni ó ṣe. ààrẹ ni ó ṣe látòkè ni ó pàṣẹ. Àwọn òṣìṣẹ́ tó tó 500 ni wọ́n kúrò ní ilé ìwòsàn àgbáyé láàrin ọdún méjì. inú ìwé ìròyìn Blueprint tó jáde fún tòní lórí bí nǹkan ṣe nira lórílẹ̀‐èdè yìí àwọn onímọ̀ ni wọ́n ti rọ ààrẹ Tinubu wípé kó kéde nǹkan ìfararọ ìyẹn state of emergency lórí ẹ̀ka tí wọ́n ti ń fi nǹkan ránṣẹ́ sí ilẹ̀ òkèrè lórílẹ̀‐èdè yìí kíní ọ̀nà ó ti wọnú ẹ̀ka wọn kí Ọlọ́run kó ṣàánú wa ìwé ìròyìn Blueprint ló kọ ọ̀rọ̀ yìí láàárọ̀ òní. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ní òun kò gba bílíọ̀nù 150 náírà nínú àsùnwọ̀n àpapọ̀ FACC ìyẹn Federation account. Agbo eré ìdárayá lélẹ́yìí o ikọ̀ Super Eagles ti orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n sọ pé wọ́n gúnlẹ̀ sí ìlú Bùkè lẹ́ni o ní orílẹ̀-èdè Côte d'Ivoire fún ìfagagbága tí yóò wáyé láàrin àwọn àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bafana ti ilẹ̀ South Africa tí yóò wáyé láìpẹ́ yìí tí wọ́n sọ pé wọ́n gbà lọ́jọ́ Sunday ọjọ́ ìsinmi tí ó ń bọ̀ yìí o inú ìwé ìròyìn Blueprint ni àkọlé ọ̀hún wà láàárọ̀ òní. Ilé-ẹjọ́ ti Sharia ti sọ fún àjọ EFCC Economic and Financial Crime Commission láti fi orúkọ àwọn ẹlẹ́sìn tí wọ́n ń ṣe agbódegbà fún àwọn oníwà ìbàjẹ́ léde. Inú ìwé ìròyìn Daily Times tó náà jáde fún tòní níbẹ̀ ni àkọlé ilé náà tó wà o níbi tí wọ́n ti sọ̀rọ̀ wípé iléeṣẹ́ ààrẹ àti Àtíkù Abubakar ni wọ́n sọ pé àwọn méjèèjì ni wọ́n ń sọ kùnbákùngbé ọ̀rọ̀ síra wọn lórí àwọn ìlànà ìṣèjọba ààrẹ Tinubu ojú ewé kẹrin ìwé ìròyìn The Daily Times tó jáde fún tòní ni ẹ ti karòyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ òní o. Ìwé ìròyìn Leadership òun lèmi náà ta kọ́ṣọ́ tí mo bọ́ sí báyìí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní Èkìtì ti gba òmìnira wọn padà. Nínú ìwé ìròyìn Daily Times náà ni ìròyìn eléyìí náà tó wà níbi tí wọ́n ti sọ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Mákindé ni wọ́n sọ pé ó ti kọ ipò kan tí wọ́n ní yóò dìmú ti ní ìpínlẹ̀ Ẹdó níbi tí wọ́n ti sọ pé wọ́n fẹ́ ṣe àyẹ̀wò fínífíní fún àwọn tí yóò máa díje dupò gómìnà wọ́n fẹ́ fi ṣe alága gómìnà sì sọ pé ó ti pẹ́ kẹ́ tó notify mi torí bẹ́ẹ̀ ilé ráyè rárá o Daily Times ló kọ ìròyìn ọ̀hún láàárọ̀ òní. Ààrẹ ilẹ̀ Namibia Gerhard jáde láyé lẹ́ni ọdún 82. 82. Bàbá wọn sì promise mi ní ogun kan. Àwọn ò bá ti wá lọ gbà àbò sáré lọ. Ṣé gbà mọ́ báyìí? Tètè lọ wá sí bá. Bóyá kí n rán ọ lọ. Ìrọ̀ wà ẹbí wọ́n rẹ fún ní nǹkan ojú àwọn làwọn fi gbọ́ bẹ́ẹ̀. Ọ̀gá.
àwọn ọ̀dọ́ ní apá àríwá orílẹ̀-èdè yìí ni wọ́n sọ pé wọ́n ti tọpinpin àìlétò ààbò tó gúnmọ́ lórílẹ̀-èdè yìí o àti bí nǹkan ṣe yí dande ní ẹ̀ka ọrọ̀ ajé wa lórílẹ̀-èdè yìí wọ́n tọpinpin ẹ̀ o sí ìṣèjọba ààrẹ Muhammadu Buhari inú ìwé ìròyìn Daily Times tó jáde fún tòní ni àkọlé eléyìí wà láàárọ̀ òní. ìwé ìròyìn leadership náà ni mo ṣe wà lórí ètò ààbò tó mẹ́hẹ̀ ní ilẹ̀ wa akitiyan wa máa tó mú èsì wá mínísítà fún ìpínlẹ̀ Maria Mamad ló mú dá àwọn olùgbé ìlú Àbújá lójú pé ìgbìyànjú ìjọba àpapọ̀ máa tó mú èso rere wá. bákan náà nínú ìwé ìròyìn Daily Times ni mo tún ti rí àkọlé eléyìí o bí náírà lẹ̀ wa bí ó ṣe ń fojoojúmọ́ tí ó ṣà ń dọ̀bálẹ̀ níwájú dọ́là ṣá bó ṣe ní respect tó níwájú dọ́là tí gbogbo ẹ̀ ṣàrán rí bákan kí Ọlọ́run ṣàánú wa náà ni o. bàbá Adébóyè ni ó ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o wípé lórí eléyìí o a nílò àti gbàdúrà fún àánú Ọlọ́run nínú ìwé ìròyìn Daily Times tó náà jáde fún tòní ní àkọlé eléyìí wà láàárọ̀ òní. ìròyìn yìí ni mo fẹ́ fi máa kín èyí tá a fi wọlé lẹ́ẹ̀kan lórí ìmọ̀ràn tó fi wọlé yìí mo fẹ́ fi máa kín lẹ́yìn wọ́n ní àwọn òǹtajà bú sẹ́kún látàrí iná tó ṣẹ́yọ tí ó sì dá wàhálà sílẹ̀ ní ìlú Ìbàdàn. kò ṣàlùwà náà ni o tí iná bá sì ti ṣẹlẹ̀ báyìí oríṣiríṣi nǹkan àdánù gbogbo ẹ̀ ni ó mọ̀ ṣẹlẹ̀ ńbẹ̀ kí Ọlọ́run kí ó gbòòrò òtura sáwọn tó ṣẹlẹ̀ sí lọ́kàn. ààrẹ Tinubu ni ó ti fi iṣẹ́ ìbánikẹ́dùn rẹ̀ ni ó ti fi ránṣẹ́ o sí orílẹ̀-èdè Namibia látàrí bí wọ́n ṣe pàdánù ààrẹ orílẹ̀-èdè wọn o President Gengops wọn bí wọ́n ṣe sọ pé ó gbẹ̀mí nínú ìwé ìròyìn Daily Times tó jáde fún tòní ní ìròyìn ọ̀hún wà láàárọ̀ òní. Fubara gómìnà ìpínlẹ̀ Rivers ti buwọ́lu ìdásílẹ̀ ètò ààbò tó yanrantí. tó wọ́n ní àti kókó náà ni àti kọ́kọ́ jẹ́ kí ẹ mọ̀ bó ṣe ń lọ kẹ́tẹ́pẹ́ rẹ̀ náà ni á jẹ́ kó gbìnàyà láìpẹ́ tí a bá ti òkè lọ́hùn dé ẹ ṣe tí ẹ wà ń bẹ̀ tí ẹ gbọ́ wa ìkànnì Jígí Alára TV náà ni. tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtótó aréde pàkó yí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wá yìí o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. ẹ káàbọ̀ padà ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní ka àwọn ìròyìn ọ̀hún báyìí nígbà tí a ti bọ́ sí àárín gbùngbùn ẹ̀ báyìí lórí ìdìbò àtúndìbò àti ìrọ́pò ìbò tí wọ́n sọ pé ó wáyé o jákèjádò àwọn ìpínlẹ̀ kan ní orílẹ̀-èdè wa ní ọjọ́ sátidé tó kọjá yìí wọ́n ní ìpínlẹ̀ Yobe nǹkan yan òun bí wọ́n ṣe sọ pé àwọn agbésùnmọ̀mí wọ́n kọlu àwọn ibi tí wọ́n ti ń kó èsì ìdìbò jọ tí wọ́n sì gba ẹ̀mí èèyàn méjì ojú ìwé kìíní inú ìwé ìròyìn Blueprint náà ni ìròyìn ọ̀hún wà bákan náà ìròyìn kan náà tún wà tán kọ sábẹ́ òkè sáré kàyẹn kí n tó bọ́ sí ibi tí màá ti ka ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́
wọ́n ní àwọn èèyàn ni wọ́n sọ pé wọ́n ṣe ìwọ́de wò nípínlẹ̀ Kaduna náà látàrí bí wọ́n ṣe sọ pé wọ́n gba ẹ̀mí ọmọ ilé ẹ̀kọ́ fásitì kan tí wọ́n sọ pé àṣìta ìbọn ó lọ bá níbi tí ó wà Ọlọ́run lè jẹ́ kí arógun àṣìta ìbọn. Bákan náà ni wọ́n sọ pé wọ́n dá ìdìbò náà wọ́n ní wọ́n dá dúró ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Akwa Ibom, Kano àti Enugu. Àwọn àtúndìbò náà rerun ìyẹn àtúndìbò àti by election ìyẹn ìdìbò tí wọ́n fi rọ́pò àwọn ìdìbò tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ tí wọ́n sọ pé wáyé lọ́jọ́ Sátidé ní àwọn apá ibìkan ní orílẹ̀-èdè yìí ni wọ́n sọ pé ó kún fún yánpọnyánrin o ẹ̀sùn títà àti ríra ìbò, jíjí àpótí ìdìbò gbé, dídá nǹkan rú àti bí àwọn olùdìbò bí wọ́n ṣe sọ pé wọ́n tiẹ̀ tó nǹkan tí wọ́n jáde wá dìbò láwọn ibùdó ìdìbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Àjọ tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀-èdè yìí Independent National Electoral Commission INEC ni ó ṣe àwọn ètò ìdìbò náà láwọn ibùdó tí wọ́n ti pìyàmọ́ látàrí àṣẹ tí ìgbìmọ̀ tí ó ń gbọ́ awuyewuye lẹ́yìn ìdìbò ìyẹn election tribunal petition kìíní kan gbogbo ẹ̀ báwọn tí wọ́n sọ pé wọ́n pa láṣẹ o wọ́n wá tún sọ̀rọ̀ wọn lára àwọn tí wọ́n gba káàdì ìdìbò tí wọ́n forúkọ sílẹ̀ bíi mílíọ̀nù 4 ó lé ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ta 4,613,291 tí wọ́n sọ pé wọ́n jẹ́ káàdì ìdìbò tí wọ́n gbà ni wọ́n sọ pé nínú gbogbo àwọn tí wọ́n kà kalẹ̀ wọ́n ní 4,613,291 ni wọ́n sọ pé wọ́n jọ lóǹtẹ̀ fún lílò. Wọ́n ní fún ti by election ìyẹn ìdìbò tí wọ́n ṣe láti rọ́pò èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ wọ́n ní ètò ìdìbò náà ni ó wáyé ní àwọn ìpínlẹ̀ 9 fún àga aṣòfin 2, àga aṣojúṣòfin 4 àti àga 3 láti ọ̀dọ̀ àwọn aṣòfin láwọn ìpínlẹ̀. Àwọn ìdìbò náà ni wọ́n sọ pé ló jẹyọ látàrí ìkọ̀wé fipò sílẹ̀ tàbí ikú tí ó wáyé àwọn tí wọ́n ti wà nípò náà tẹ́lẹ̀ lẹ́yìn ìbò wọn lásìkò ìdìbò gbogbogbò ọdún 2023. Lára àwọn tí wọ́n sọ pé wọ́n kọ ìwé fi ipò sílẹ̀ ni olórí àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí Fẹ́mi Gbàjàbíàmílà, mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ ní Dave Umahi tí ó tún jẹ́ gómìnà tí ó kúrò lórí àlééfà nípínlẹ̀ Ebonyi. Bákan náà ni ìwé ìròyìn Blueprint rí gbọ́ wípé ètò ìdìbò náà ni wọ́n kún fún rògbòdìyàn láwọn ẹkùn ìdìbò kan. Fún àpẹẹrẹ wọ́n ní ní ìpínlẹ̀ Yobe wọ́n ní ìkọlù kan ṣẹlẹ̀ oníbẹ̀ láti ọwọ́ ikọ̀ Boko Haram. Ìjọba ìpínlẹ̀ náà ni ó tún sọ̀rọ̀ wípé àwọn agbésùmọ̀mí náà ni wọ́n sọ pé wọ́n yabo ibùdó náà tó wà lágbègbè kan tí wọ́n pè ní Kukareta ní òpópónà Damaturu sí Maiduguri níbi tí wọ́n ti gba ẹ̀mí èèyàn 2. Ẹ̀ka ìròyìn ọ̀tọ̀hún lójú ewé kìíní nínú ìwé ìròyìn Blueprint tó jáde fún tòní. Ìwé ìròyìn leadership òun lèmi fi máa bẹ̀rẹ̀ lọ́dọ̀ mi. Àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé ní Èkìtì ti gba òmìnira wọn padà. Àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ iléèwé Apostolic Faith Group of Schools Èmùrè Èkìtì tí wọ́n jí gbé ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n ti gba ìtúsílẹ̀ wọn padà lọ́wọ́ àwọn ajínigbé ní àárọ̀ àná. Ìtúsílẹ̀ wọn wáyé lẹ́yìn ọjọ́ 6 tí wọ́n gbé wọn láti ọwọ́ àwọn agbébọn ní òpópónà Èmùrè sí Èkóró nígbà tí wọ́n darí bọ̀ láti Èkóró nínú ọkọ̀ iléèwé wọn. Àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n gbé lákòókò náà ló jẹ́ 5, olùkọ́ obìnrin 3 àti awakọ̀ kan. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti Èkìtì DSP Sunday Abutu tí ó fìdí òmìnira wọn múlẹ̀ ni ó sọ pé wọ́n ti gbẹ̀mí awakọ̀ tí ó pẹ̀lú wọn. Abutu ní gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí ni àwọn dóòlà ní nǹkan bí aago 1 ààbọ̀ àárọ̀, ṣùgbọ́n ó ṣe ní láàánú pé àwọn pàdánù awakọ̀ náà èyí tí wọ́n fura sí ikú rẹ̀ láti ọwọ́ àwọn tó jí wọn gbé. Iléeṣẹ́ ọlọ́pàá nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ní Adó Èkìtì ní àná pé àwọn láyọ̀ láti sọ fún àwọn ènìyàn pé àwọn akẹ́kọ̀ọ́ 5 àti olùkọ́ wọn tí wọ́n jí gbé ní ọjọ́ 29 oṣù kìíní ọdún 2024 ní Èmùrè Èkìtì ni àwọn ti dóòlà ẹ̀mí wọn láyọ̀. Wọ́n ní láìsí àní-àní àṣeyọrí yìí ló wáyé látàrí ìfọwọ́sowọ́pọ̀ láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá àti àwọn elétò ààbò mìíràn
lára èyí tí a ti rí ikọ̀ àmọ̀tẹ́kùn àwọn ọdẹ fijilantẹ́ àwọn ọdẹ àwọn ẹbí àti àtìlẹ́yìn láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ nígbà tí wọ́n wá ń kẹ́dùn pẹ̀lú àwọn ẹbí awakọ̀ tó dolóògbé tí wọ́n sì ṣèlérí pé ìwádìí àwọn ń tẹ̀síwájú tí àwọn yóò sì mú àwọn amòòkùnṣìkà ẹ̀dá tó wà nídìí ìṣẹ̀lẹ̀ náà tí àwọn yóò sì fi kélé òfin gbé wọn. àbútú ní àwọn ti kó àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí fún ìjọba ìpínlẹ̀ láti ṣe àyẹ̀wò fún wọn ní ilé ìwòsàn àti ìtọ́jú tó péye. ẹ parí ìròyìn nínú ìwé ìròyìn leadership. inú ìwé ìròyìn blueprint náà ni èmi ṣì wà o àìsàn tí ò gbóògùn kò ní jẹ́ titiwa lágbára lọ́wọ́. àjọ ìlera àgbáyé ni wọ́n ti ṣe àfojúdá kan níbi tí wọ́n ti predict wípé tí a bá fi rí ọdún 2012 láti ọdún 2030 wípé nílẹ̀ adúláwọ̀ àwọn èèyàn tí àrùn jẹjẹrẹ àìsàn jẹjẹrẹ tí yóò máa gbẹ̀mí wọn wọ́n ní wọ́n ti tó bí mílíọ̀nù kan àwọn èèyàn. inú ìwé ìròyìn blueprint ni mo ti rí ìròyìn eléyìí o. àjọ ìlera àgbáyé World Health Organization WHO ni ó ti pe àwọn adarí ilẹ̀ adúláwọ̀ níjà o lórí bí ó ṣe ṣe pàtàkì láti tètè gbógun ti àìsàn jẹjẹrẹ nípa kí wọ́n ná owó tí ó tó sí ẹ̀ka náà àti láti lè dènà àìrùn náà. wọ́n ṣe àpèjúwe àìsàn jẹjẹrẹ nílẹ̀ adúláwọ̀ bíi ìdààmú ńlá. àjọ náà ṣe kìlọ̀kìlọ̀ wọn wípé tí wọn kò bá tètè gbé ìgbésẹ̀ tí ó tọ́ wọn ní àwọn ikú tí yóò jẹyọ látàrí àìsàn jẹjẹrẹ ní ẹkùn ilẹ̀ adúláwọ̀ yóò ti tó mílíọ̀nù kan lọ́dọọdún bẹ̀rẹ̀ láti ọdún 2030 lọ torí pé wọ́n ní kékeré báyìí ni a ti ń pẹ̀ka àrókò. wọ́n tún ṣe àkíyèsí wípé láàrin 20 ọdún ikú tí ó ń wáyé látàrí àìsàn jẹjẹrẹ ni wọ́n ní yóò ti kọjá gbèdéke ìdá 30 nínú ọgọ́rùn-ún ìyẹn 30%. nínú àtẹ̀jáde kan tí wọ́n fi ń ṣe àmì ayẹyẹ ọjọ́ kánsà lágbàáyé ìyẹn ti ọdún 2024 World Cancer Day, Matshidiso Moeti ẹni tí ń ṣe olùdarí àjọ náà ní ẹkùn yìí fún ilẹ̀ adúláwọ̀ ó sọ pàtàkì ìpè náà. Moeti ké gbàjarè lórí bí àìsàn náà bí ó ṣe ń fẹjú kẹ̀kẹ́ o. ó ní ọdún 2022 àjọ WHO ẹkùn tilẹ̀ adúláwọ̀ ni ó ṣe àfihàn bí 882,882 àwọn tí wọ́n ní àìsàn náà lẹ́yìn tí bí ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé ìyẹn 573,655 tí wọ́n sì jẹ́ ọlọ́run nípè látàrí àìsàn náà. ọlọ́run lè jẹ́ kí arógun àìsàn jẹjẹrẹ o. inú ìwé ìròyìn blueprint tó jáde fún tòní ni ìròyìn wà láàárọ̀ òní. ààrẹ ilẹ̀ Namibia Genjob jáde láyé lẹ́ni ọdún 82. ààrẹ ilẹ̀ Namibia Genjob jáde láyé ní àárọ̀ àná lẹ́ni ọdún 82. igbákejì ààrẹ Nagolo Mbaba ló kéde ìpapòdà ààrẹ ọ̀hún. ó ní ààrẹ náà ló pàdánù ẹ̀mí rẹ̀ níbi tó ti ń gba ìtọ́jú ní ilé ìwòsàn ní olú ìlú ilẹ̀ náà Windhoek ní àná. lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni ìyàwó àti àwọn ọmọ rẹ̀ wà. Mbaba sọ pé ààrẹ àná náà ni wọ́n ní ó ní àrùn jẹjẹrẹ ní èyí tí wọ́n fi léde ní oṣù tí ó kọjá. ààrẹ àná náà ló wọ ọ́fíìsì ní ọdún 2015 tí ó sì ń lo sáà kejì rẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bí ààrẹ kí ọlọ́jọ́ tó dé. ó tẹ̀síwájú pé oríṣiríṣi àìlera ni ó ti bá ń fínra tí ó sì ti ṣe iṣẹ́ abẹ ní ọdún tó kọjá nínú èyí tí ó ti jàjàbọ́ ṣùgbọ́n tí àwọn kò rí ti ọlọ́jọ́ ṣe. ààrẹ Bọ́lá Tinubu ti wá ránṣẹ́ ìbánikẹ́dùn sí ìjọba àti àwọn ọmọ orílẹ̀-èdè Namibia lórí ikú ààrẹ Genjob. ààrẹ Tinubu ní ọ̀rọ̀ tí ààrẹ Tinubu ní nínú ọ̀rọ̀ rẹ̀ tí agbẹnusọ fún ààrẹ Ajuri Ngelale sọ ó kẹ́dùn gidi lórí pípàdánù ẹni rere tó tiraka fún ìjọba àwarawa tó mú ìdàgbàsókè ọrọ̀ ajé lókùnkúndùn àti ètò òṣèlú tó dúró ire láàrin àwọn ènìyàn ilẹ̀ Áfíríkà. ìròyìn yẹn wọ́n pọ̀ sí ẹ̀ka ìyókù nínú ìwé ìròyìn leadership. nínú ìwé ìròyìn blueprint ẹ jẹ́ sáré ka bí kókó mélòó kan bẹ́ẹ̀ kí n tó bọ́ sínú inú ìwé ìròyìn Daily Times tó jáde fún tàárọ̀ òní o.
ìjọba àpapọ̀ ni wọ́n ti sọ̀rọ̀ pé àwọn ṣe ìgbédìde Àjàòkúta steel pé láàrin ọdún mẹ́ta péré o àwọn ò gbé Àjàòkúta steel rolling mill tí ó ti kú pé àwọn ò gbé dìde. Bákan náà lórí bí nǹkan ṣe rí ní orílẹ̀-èdè yìí tí ìnira tí ó ń yílu ìnira lórílẹ̀-èdè yìí o àwọn onímọ̀ ni wọ́n ti rọ Tinubu o wípé kí ó kéde nǹkan ìfararọ ní ẹ̀ka tí wọ́n ti ń fi nǹkan ránṣẹ́ sí ilẹ̀ òkèrè lórílẹ̀-èdè yìí o àtúnṣọ́nù kókó wípé Super Eagles ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles ni wọ́n sọ pé wọ́n ti dé sí ìlú kan tí wọ́n pè ní Buoke o lẹ́ni náà ni wọ́n sọ pé wọ́n dé síbẹ̀ o fún ìgbáradì fún ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò wáyé láàrin ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ South Africa Bafana láìpẹ́ yìí inú ìwé ìròyìn Blueprint tó jáde fún tòní ní ìròyìn wà láàárọ̀ òní. inú ìwé ìròyìn Leadership náà ni mo ṣe wà lórí ètò ààbò tó mẹ́hẹ akitiyan wa máa tó mú èsì wá mínísítà fún ìpínlẹ̀ Maria Mahmad ló mú dá àwọn olùgbé ìlú Àbújá lójú pé ìgbìyànjú ìjọba àpapọ̀ máa tó mú èso rere wá. Àwọn òǹtajà bú sẹ́kù látàrí iná tó ṣẹ́yọ tó sì dá wàhálà sílẹ̀ ní ìlú Ìbàdàn. Fubara gómìnà ìpínlẹ̀ Rivers ti buwọ́ lu ìdásílẹ̀ ètò ààbò tó yanrantí. ẹ jẹ́ n bẹ̀rẹ̀ ìròyìn bí mo tún ṣe mú ìwé ìròyìn Daily Times tí ó jáde fún tòní o níbẹ̀ náà ni mo ti rí àkọlé ilé ìròyìn níbi tí wọ́n ti sọ pé iléeṣẹ́ ààrẹ àti Àtíkù ni wọ́n sọ pé wọ́n kọlura wọn lórí àwọn ìlànà tí ìṣèjọba Tinubu tí ó ń lò láti fi ṣèjọba. Ojú ìwé kẹrin inú ìwé ìròyìn Daily Times ni ìròyìn wà. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí àti igbákejì ààrẹ orílẹ̀-èdè wa nígbà kan rí Àtíkù Abubakar lọ́jọ́ ìsinmi àná ní èdè ògbẹ́lẹ̀yọ̀ láàrin àwọn méjèèjì tí ara lé tí wọ́n gbédè ara oko wọ́n ní lọ́jọ́ ìsinmi àná ní kínní ni wọ́n ń sọ̀rọ̀ síra wọn níbi tí wọ́n ti sọ òkú ọ̀rọ̀ nígbà tí wọ́n sọ pé wọ́n gùn lé ìtakùrọ̀sọ lórí àwọn ìlànà ìṣèlú ààrẹ Bọ́lá Tinubu. Àtíkù ló kọ́kọ́ ju òkú ọ̀rọ̀ náà nígbà tí ó ṣe àpèjúwe lára àwọn ìlànà ọrọ̀ ajé ìṣèjọba ààrẹ Tinubu gẹ́gẹ́ bí òfútùfẹ́tẹ̀ àṣà tí oníkan èyí tí ó mú ìnira wá àti èyí tí kò sí ìrètí kankan nínú ẹ̀ fún àwọn orílẹ̀-èdè yìí. Ó wá ní ààrẹ orílẹ̀-èdè yìí kò ní àwọn ohun tí orílẹ̀-èdè yìí nílò láti mú àdínkù bá ìnira tí ó jẹyọ látàrí owó ìrànwọ́ epo petrol tí wọ́n sọ pé wọ́n fàyọ dànù bí ìgbà tí wọ́n yọ jìgá. Nígbà tí ó ń ṣe àpèjúwe ìṣèjọba ààrẹ Tinubu, Àtíkù sọ wípé lábẹ́ Tinubu àwọn orílẹ̀-èdè yìí kérora ò nínú ìṣẹ́ àti òṣì, ìnira àti àìnírètí látàrí ìnira tí àwọn ìlànà ọrọ̀ ajé ìṣèjọba rẹ̀ tí ó ń wá. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ náà tún bu ẹnu àtẹ́lu ohun tí ó ṣe àpèjúwe bí àkùdé ìṣèjọba ààrẹ Tinubu lórí ọ̀nà àti kojú àwọn ìṣòro ọrọ̀ ajé àti ètò ààbò tó mẹ́ẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Nínú èsì tí iléeṣẹ́ ààrẹ nípasẹ̀ olùdámọ̀ràn ààrẹ lórí ìròyìn àti ìlànà Báyọ̀ Ọ̀nànúgà ó wá gbé ojú àdán wo Àtíkù wípé ó kàn bu ẹnu àtẹ́lu nǹkan lásán ni o láì lè dábàá ohun tí ó lè jẹ́ àtúnṣe ìlànà ìṣèjọba gan ní pàtó. Iléeṣẹ́ ààrẹ ní Àtíkù kàn ṣe iṣẹ́ ìbu ẹnu àtẹ́lu nǹkan lásán ni o. Ó wá ṣe àpèjúwe bí ó ṣe ń dá sí ọ̀rọ̀ náà bí èyí tí èèyàn kan ṣàǹjálu nǹkan lójijì àti bí ẹni tí kò ní òye kankan lórí ọrọ̀ ajé àti àwọn nǹkan míì tí ó kan aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n. Inú ìwé ìròyìn Daily Times ni mo ti rí ìròyìn ọ̀hún láàárọ̀ òní. Ìwé ìròyìn Tribune lèmi náà ti bọ́ sí báyìí. Àwọn ọ̀dọ́ apá àríwá ti dá àwọn ẹgbẹ́ àgbà ìpínlẹ̀ Katsina lẹ́kùn lórí bí wọ́n ṣe ń tako ìṣèjọba ààrẹ Tinubu. Ẹgbẹ́ kan tí wọ́n pè ní North West Youth Forum ti bu ẹnu àtẹ́ lu ipa tí àwọn ẹgbẹ́ àgbààgbà ìpínlẹ̀ Katsina ìyẹn Katsina Elders Forum ń kó nípa sísọ fún ààrẹ Bọ́lá Tinubu pé kí ó padà lórí ìpinnu rẹ̀ kí ó má bàa pàdánù ìbò gbogbogbò tó ń bọ̀ ní ọdún 2027 láti apá òkè ọ̀yà. Àwọn ẹgbẹ́ náà sọ ní ọjọ́ àìkú ní ìpínlẹ̀ Sokoto láti ẹnu alákòóso wọn Alhaji Murtala Aliyu Kauje tí ó sọ pé àwọn àgbààgbà Katsina kò ní ẹ̀tọ́ láti dojúkọ ìpinnu yòówù tí ìṣèjọba tó wà lóde báyìí bá gbé nígbà tí wọ́n kùnà tẹ́lẹ̀ láti dojúkọ ìjọba àná ní orílẹ̀-èdè yìí Muhammadu Buhari lórí gbogbo ìpinnu tó ń gbé. Kauje ní látàrí ìfẹ̀míṣòfò ètò ọrọ̀ ajé ní apá àríwá kò
kò sí àwọn àgbààgbà láti Katsina tí wọ́n dìde láti sọ̀rọ̀ sí àwọn òfin àti ìgbésẹ̀ èyí tí ààrẹ àná gbé tí ó ní àléébù lórí apá àríwá àti àwọn ènìyàn ibẹ̀. wọ́n ní kí ni ìdí tí ìpele òṣẹ́ òun òṣì àìsí ààbò tó péye àti àwọn nǹkan mìíràn tí àwọn ènìyàn là kọjá lábẹ́ àkóso ìjọba tó kógbá wọlé tí ààrẹ àná Muhammadu Buhari tukọ̀ rẹ̀ tí wọn kò fi dojú kọ wọ́n láti ọ̀dọ̀ àwọn àgbà Katsina yìí kan náà. wọ́n ní ìbéèrè mìíràn ni pé ìjọ́ wo ni àwọn àgbà Katsina bẹ̀rẹ̀ sí ní yí ìpinnu ìjọba àpapọ̀ padà. ọ̀pọ̀ ènìyàn ló pàdánù ẹ̀mí wọn àti dúkìá wọn tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan oko bàjẹ́ nígbà tí àwọn ẹ̀ka tó gbé àwọn ènìyàn ró fẹ́rẹ̀ bàjẹ́ tán látàrí àìsí ààbò tó pegedé láti ọwọ́ ìjọba àná. síbẹ̀ wọn kò yẹ ààrẹ àná lọ́wọ́ wò láti ṣàtúnṣe. Kàòjé ló ṣàlàyé bẹ́ẹ̀. ó ní ó ya òun lẹ́nu nísinsìnyí tó ṣe pé ààrẹ tó wá láti ilẹ̀ Yorùbá ló wá ń fojú winá gbogbo wàhálà yìí. ẹ parí ìbáláǹsì ìròyìn yẹn nínú ìwé ìròyìn Tribune tó jáde fún ti tòní. nínú ìwé ìròyìn Daily Times ní àkọlé ilé náà tó wà ó níbi tí wọ́n ti sọ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ni ó ti kọ ipò alága tí yóò máa jẹ́ bí alága lórí ìgbìmọ̀ kan tí wọ́n gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Èdò láti ṣe àyẹ̀wò fínífíní ìyẹn àwọn olùdíje tí yóò máa díje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP. ìpàdé ńlá kan tí wọ́n sọ pé ó jẹ́ ti wọ́ọ̀dù tí wọ́n sọ pé wọ́n pe amọ̀ sílẹ̀ o láti mú ọmọ òye tí yóò máa díje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP fún ìdìbò gómìnà tó ń bọ̀ ní ìpínlẹ̀ Èdò ni wọ́n sọ pé ó ti sapá kan jà wọ́n báyìí o. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúṣèyí Mákindé tí wọ́n yàn bí alága ìgbìmọ̀ tí yóò máa ṣe àyẹ̀wò náà láwọn wọ́ọ̀dù náà ni ti já wọn kulẹ̀ pátápátá o. gómìnà Mákindé nínú lẹ́tà kan tí ó kọ sí àwọn ìgbìmọ̀ amúṣẹ́yà ẹgbẹ́ náà ni ó sọ wípé ó pẹ́ o kí wọ́n tó fi ipò alága ìgbìmọ̀ náà tí wọ́n fi òun ṣe o pé kí wọ́n tó fi tó òun létí. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n sọ pé ipò náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fi tó òun létí o ní ọjọ́ Jímọ̀ oṣù kejì tí wọ́n sì fẹ́ ṣe ìpàdé wọ́ọ̀dù náà ní ọjọ́ kẹta àti ọjọ́ kẹrin oṣù kejì bákan náà ọdún yìí. gómìnà ní òun ti ní àwọn ohun tí òun fẹ́ ṣe ní àsìkò náà ó sì ti pẹ́ jù fún òun láti ṣe àtúntò àwọn ohun tí òun ti pè àmọ́ sílẹ̀ láti ṣe. Mákindé wá sọ̀rọ̀ akíhun ó ní ẹgbẹ́ àwọn tí ṣe ẹgbẹ́ òṣèlú PDP tí ó jẹ́ ẹgbẹ́ olókìkí ní àwọn ènìyàn mọ̀ fún ṣíṣe ètò ìpàdé abẹ́nú aláìnífigbákanbọ̀kan nínú àti ṣíṣe ètò ìdìbò abẹ́nú fún ipò ààrẹ náà tí wọn kì í figbákanbọ̀kan nínú ẹ̀. ó ní lérò ìgbàwọn èyí yẹ kó jẹ́ ìgbéléwọ̀n tí àwọn ìgbìmọ̀ amúṣẹ́yà ẹgbẹ́ òṣèlú náà tí wọn yóò tẹ̀lé o jákèjádò àwọn ibi tí ìdìbò abẹ́nú náà yóò ti wáyé káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà. inú ìwé ìròyìn Daily Times ni mo ti rí àkọlé yìí láàárọ̀ òní. ìṣàkóso olú ìlú ilẹ̀ wa Àbújá Federal Capital Territory Administration FCTA ti fún àwọn òǹtajà ní ọjà Gwarinpa ní ìwé kí wọ́n kúrò níbi tí wọ́n wà. FCTA ti fún àwọn òǹtajà ní ọjà Yakasua ní òpópónà N16 corridor ní Gwarinpa. wọ́n ti pàṣẹ pé kí gbogbo òǹtajà kúrò ní agbègbè náà ó pẹ́ tán ọjọ́rú kí àwọn tó ń palẹ̀ agbègbè náà mọ́ tó dé ní ọjọ́bọ̀. Adarí fún ẹ̀ka náà Mukhtar Galadima ni ó fi àṣẹ yìí síta níbi ìpàdé kan tó ṣe pẹ̀lú àwọn alágbàtà àti àwọn aṣojú ẹgbẹ́ ọlọ́jà. ó ní iṣẹ́ àkànṣe fún ìdàgbàsókè ọ̀nà ni wọ́n ti gbé fún àwọn agbaṣẹ́ṣe láti ọwọ́ àjọ náà àti pé kọngilá tó gba iṣẹ́ náà ló ti ń sọ fún àwọn òǹtajà láti oṣù kẹsàn-án ọdún 2023 láti kúrò ṣùgbọ́n tí wọ́n kọ tí ọ̀gbọ́n yìí sí ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n sì ń béèrè àsìkò sí ní èyí tí àwọn kò lè fún wọn mọ́ lásìkò yìí. gẹ́gẹ́ bí ó ṣe sọ àwọn òǹtajà yìí ló dá iṣẹ́ yìí tí ó yẹ kí ó ti bẹ̀rẹ̀ náà dúró látàrí àìkúrò tí wọn kò kúrò tí ó sì ní tí wọ́n bá bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí gbogbo nǹkan ló ń wọ́n sí. ó ní tó sì ní tí wọn kò bá bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí gbogbo nǹkan ló ń wọ́n sí tí ó sì máa wọ́n sí èyí tí ó lòdì sí ìṣèjọba tí ó wà lóde. ó ní ìpàdé yìí ló wà fún àwọn òǹtajà láti fi tó wọn létí pé àwọn tí wọ́n máa wó àwọn ìsọ̀ yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí. ìgbà tí wọ́n mú ìwé wá gbẹ̀yìn wọ́n ní àwọn kò gbọ́ tẹ́lẹ̀ tí àwọn kò sì rí
ní àwọn tí àwọn kò sì rí àrídájú pé ìwé náà kún ojú òṣùwọ̀n. Ó ní iṣẹ́ náà ni àwọn ti gbé fún agbaṣẹ́ṣe tí àwọn sì ti ń rọ gbogbo àwọn tó ń tajà lágbègbè náà láti kúrò nítorí gbogbo ilé ìtajà tó wà ní agbègbè yìí ni àwọn yóò bì wó. Ẹ parí ìròyìn yẹn nínú ìwé ìròyìn Tribune tó jáde fún ti tòní. tó àwọn ìròyìn kan ṣẹ́kù sínú ìwé ìròyìn Daily Times kí n sáré mú gbogbo ẹ̀ lérèfé kó tó di pé mo tàtàkùnsẹ̀ lápá ọ̀dọ̀ tèmi ń bí o. àwọn ọ̀dọ́ ní apá àríwá orílẹ̀-èdè yìí ni wọ́n sọ pé àwọn tọpinpin o àìlétò ààbò tí ó gúnmọ́ lórílẹ̀-èdè yìí àti bí ọrọ̀ ajé bí ó ṣe yí dande òun pé tá a bá ní àká tá a bá ní àwò fínífíní pé orí ìṣèjọba ààrẹ Muhammadu Buhari ní kíní ọ̀hún ni ó tiẹ̀ ti kọ́kọ́ gbìnàyà. bákan náà bí náírà lé wa bí ó ṣe ń sọ iyì rẹ̀ nù lóríṣiríṣi bàbá Adébóyè ó rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí pé lórí eléyìí ẹ jẹ́ ká tètè kígbe àdúrà sí Ọlọ́run ká bèbè fún àánú Ọlọ́run lórí ẹ̀ kó bá wa dá gbogbo ẹ̀ padà kó lè ṣe dáadáa o. Tinubu náà tún ránṣẹ́ ìbánikẹ́dùn sí orílẹ̀-èdè Namibia bí wọ́n ṣe pàdánù ààrẹ wọn ààrẹ Age Gengobs. nínú ìwé ìròyìn Daily Times ni àwọn èèyàn wà láàárọ̀ ní. jẹ́kẹ̀mí náà fi àwọn kókó ilé ìkásẹ̀ nílẹ̀ nínú ìwé ìròyìn Tribune. Àwọn òṣìṣẹ́ tó tó 500 ni wọ́n kúrò ní ilé ìwòsàn àgbáyé láàrin ọdún méjì. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ní òun kò gba bílíọ̀nù 150 náírà nínú àsùnwọ̀n àpapọ̀ FAC ìyẹn Federation Account. Ilé ẹjọ́ ti ṣàríà ti sọ fún àjọ EFCC Economic and Financial Crime Commission láti fi orúkọ àwọn ẹlẹ́sìn tí wọ́n ń ṣe agbódegbà fún àwọn oníwà ìbàjẹ́ léde. Tọ́ àti parí náà báyìí lọ ó sì wù mí kí wọ́n kà lọ. máa kà lọ jẹ́ kí èmi kọ́kọ́ dìde. bóyá kí n tún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. bẹ̀rẹ̀ ṣé o ní tẹ̀lé mi ni. tẹ́mi tẹ̀ sẹ́yìn padà wà lélẹ̀. ó ti sú ọ̀nà. tẹ́mi ṣe lélẹ̀. ó ti yé mi àlùbàtà ìdára ebi ní pọ̀. ẹ ṣe níbi tí kíbi tí ẹ bá ti ń láǹfààní àti wò wá o ẹ ṣe tí ẹ tún bá wa ẹ tún dó tiwa tá a tún ṣe lèmi láṣeyọrí o ẹ̀yin náà gbogbo tẹ bá dáwọ́lé ẹ mọ̀ ṣe láṣeyọrí náà ni o ṣé wọ́n á dé ìlú kan tèmi o á tún pàdé ara wa wòye ọ̀la ó dàbọ̀. Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ ni orúkọ tèmi káfíńrè pàdé o. tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. àtúntò àrèrè pàkó yìí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí Prison 24 TV jígí alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. ayàwòrán cameraman. aṣọ àwòrán pọ̀ editor. onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára e-marketer àti akọ̀wé secretary. àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV jígí alára rédíò a máa retí yín o. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV jígí alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. bọ́ọ̀rù báyọ̀ lókè àkàtà ní àtúndé o. èrò aráyé lónìí. àwọn ìròyìn lóríṣiríṣi láti inú ìwé ìròyìn. èrò aráyé lónìí. làwọn ará ìlú ń sọ èrò sí lóríṣiríṣi. èrò aráyé lónìí. àwọn ìròyìn lóríṣiríṣi káàkiri àgbáyé. èrò aráyé lónìí. ó tún ti yá o kájọ gbádùn ètò yẹn ó yá. èrò aráyé lónìí.